Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n, àwọn oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ wá kan fìdílé ká jọ wo fídíò yìí. Ogun máa jà ẹ̀yin ọmọ Yorùbá. Ogun máa jà. Wọ́n máa mú ọmọ Yorùbá mẹ́rin tó ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí tí wọ́n kó àwọn ọmọ skul ní Ọ̀yọ́, ní Ògbómọ̀ṣọ́, ní Oríire local government. Wọ́n mú Yorùbá mẹ́rin tí wọ́n ṣe agbódegbà. Láàárín wọn graduate wà ń bẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá. Ìkọ́tẹ̀ tí wọ́n á mú orúkọ tó fẹ́ forúkọ jọ mí. Yorùbá wuyì torí mi ò nítorí tí ẹ change orúkọ mi o, màá yàwọ̀n ẹ lépè ni o. Ogun máa jà o. Ogun máa jà o ọmọ Yorùbá. Kí lẹ bá débẹ̀? Ta ìmú yán àbí ta ìdùn ọbẹ̀? Ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n mú yìí nísìn. Báwo lẹ ṣe feel nígbà tẹ́ ẹ̀ wo fídíò bí wọ́n ṣe bẹ́ orí Mr. Michael Oyedokun? Ọmọ ìyá yín ẹyọ kan ní ìran Yorùbá. Anywhere tó bá ti wá nílẹ̀ Yorùbá, tó bá ti jọmọ káàárọ̀ ajíire, ìkànnì wá ọmọ ìyá ni wá. Ẹ wá ń ṣàgbódegbà fún àwọn ọmọ àfìtọ̀wẹ́rí láti wá pa ìran yín. Ó mà ga o ọmọ Yorùbá. Old Ọ̀yọ́ National Park, màá kọ́ máa fi àwọn pictures kọ̀ọ̀kan hàn yín, màá wá show full fídíò ẹ̀ fún yín ní ìgbẹ̀yìn fídíò yìí. Ẹ̀rù máa bà yín. Mi ìwọ láti wá bà yín nú jẹ́, mo kàn wá fi hàn yín ní àwọn heritage tí a ní nílẹ̀ Yorùbá. Old Ọ̀yọ́ National Park ó tó nǹkan tí gbogbo ilẹ̀ Yorùbá tá a máa kẹbi ti àyàtì tá a máa jẹ. Àwọn Nigerian soldiers, Nigeria army, wọ́n ti release the video footsteps wọn bí wọ́n ṣe rìn nínú igbó Old Ọ̀yọ́ National Park. Mo mú wá fún yín, màá play ẹ̀ fún yín. Yorùbáwùyí lórúkọ mi. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bàbá yín. Èní ni 11th of July 2026, ọjọ́ kọkànlá oṣù keje ọdún 2026. Ẹ máa wo ojú ìwòran bẹ́ ṣe ń wò yìí. Nígbà tí àwọn Nàìjíríà tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́, kò sí ẹni tó lè mú wọn lọ́wọ́ dání. Mo believe pé lásìkò tá a wà yìí, Tinubu ti ṣetán, ó ti ṣílẹ̀kùn ìyè àwọn Nigeria military tí àwọn olórí tó ti lọ tí wọ́n kán. Mo believe pé Tinubu ti rebuild ìyè yẹn, ó ti fún wọn ní wings again. That is why tí àwọn Nigerian senators, they are now speaking louder. Because I think Tinubu has opened the door for them to talk. Máa ń pe Nigerian military nígbà tí mi wà ní school, iṣẹ́ tó wù mí ṣe tó ṣe sójà kò sí. Lẹ́yìn yẹn mo fẹ́ newscaster option B, option C mi ni pé mo ń sá eré. Mo mú fídíò kan wá ní last month or 2 months ago. Ẹ wo fídíò yẹn lẹ́gbẹ̀ẹ́ mi, fídíò yẹn lẹ́ ń wò yìí. Mo ń sọ̀rọ̀ nípa fídíò yìí. Mo ní ṣé ẹ rí pé ilẹ̀ yìí jọ ilẹ̀ Yorùbá? Though many people support me pé but àwọn mi ò sọ̀rọ̀. Tó tẹ́ bá wo iṣu ilẹ̀ Ìgbò ó yàtọ̀ sí iṣu tiwa. Tẹ́ bá wo iṣu Àbújá ó yàtọ̀ sí iṣu tiwa. Tẹ́ bá wo iṣu ilẹ̀ Haúsá ó máa dúdú àkọ̀ràkọ̀ báyìí ni. Tẹ́ bá wo iṣu ilẹ̀ Yorùbá, iṣu wa máa ń fine, bá ṣe fine iṣu wa ṣe máa ń fine. Ìkóró ni, ẹ̀gbẹ́ ni, ewùrà ni. Tẹ́ bá rí tó máa gbé iṣu ilẹ̀ Yorùbá jáde, iyẹ̀pẹ̀ ilẹ̀ Yorùbá yàtọ̀. Màá wá show fídíò táwọn army release and Nigeria army tí wọ́n release fún yín. Tẹ́ bá rí Old Ọ̀yọ́ National Park, the side of attractions, ẹ máa wò pé kí ló mú Yorùbá tá fi ń lọ ṣe ọmọ ọ̀dọ̀ níta. Old Ọ̀yọ́ National Park, mo ṣe research ẹ̀ yìí tó wọ́n àti the whole Lagos state tó fi tóbi ju Old Ọ̀yọ́ National Park lọ kíní báyìí ni. I have it here. Níbi tí mo fi sí, mo lọ kà, ẹ máa gbọ́ o.
Old Oyo National Park span roughly 22,512 kilometers. This makes it significantly larger than the land area of Lagos State, which is around 1,595 kilometers. Though Lagos total area is larger at 3,345 kilometers due to extensive lagoons and the water body. Comparing the two reveals an interesting contrast. Old Oyo National Park covers about 2,512 square kilometers rather, 2,512 square kilometers, spreading across Oyo and Kwara State. It is a massive protected area of savanna and the forest, larger than entire countries like Luxembourg. Ṣẹ́gbọ́, Old Oyo National Park ó tóbi ju àwọn countries kọ̀ọ̀kan lọ, just like Luxembourg. Ìlú yìí ni àwa ọmọ ta ní Old Oyo National Park là ń sá lọ láti lọ ṣe ọmọ ọ̀dọ̀. Tọ́tọ́rí tí wọ́n náà bá wá gbóná wá ní go back to your country, go back to your country, leave our country, go back to your country. Can you just see the side of attractions where Nollywood actors and actresses can act movies? Tó jẹ́ wípé Nigerian film industries á ti gòkè gan. Ibrahim Chatta ṣe show ó ṣe interview kan jọ́ tó ń sọ wípé àwọn èèyàn gan wọn ò wá sí Chatta kìíní kan village ẹ̀ láti wá act. Tó bá sọ fún wọn pé wá lọ act o, wọ́n á ní àwọn òdìjẹ́ kan jẹ́ àwọn gbé. Old Oyo National Park kí ló sọ di igbó àìwọ̀? Kí ló pé àwọn ọmọ kàwọ́ nǹkan níná wà ń bẹ̀? This side of attractions, even àwọn Bollywood, àwọn Indian, àwọn tẹ̀kúkú láìkì fíìmù wọ́n fò wọ́n gi wọ́n dọ̀bọ̀ wọ́n dejò, àwọn láìkì ẹ̀. Ó jẹ́ kó máa wá sanwó máa wá act lórí Old Oyo National Park ni. Àwọn olówó wa tí wọ́n travel out láti lọ sí attractions, owó yẹn Old Oyo National Park ló yẹ kí wọ́n máa lọ kó sí. Ṣùgbọ́n àwọn wèrè yìí wọ́n sọ di gbá àìwọ̀ mọ́ wa lọ́wọ́, àwọn ajínigbé sọbẹ̀ dílé. Bàbá Tinubu kí n tó proceed fọlọ́run bá bẹ̀yìn, please bring history back to school. Ẹ̀yin tẹ̀lé àbí kí lẹ́ni mo wí? Ẹ bá wa dá history padà sí school. A fẹ́ mọ̀ kí ló fà á tí Old Oyo National Park tó ṣe di gbá àìwọ̀. Kí ló ṣẹlẹ̀ sí? Why tí ìlú tó jẹ́ wípé òun àti Lagos State wọ́n figagbága ní 2,512 and 3,000 something. Ẹ wo iye square kilometers tó wà láàrin ẹ̀. Ìlú yẹ pé ó ní resources, ìlú yẹ pé òun nìkan ó tóbi ju Luxembourg lọ. Kò ṣe old state nìyẹn o. Kí ló lé àwọn tí wọ́n wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ló lé wọn kú o? Àwọn bàbá wa tó sọ pé wà nínú Old Oyo National Park yẹn tẹ́lẹ̀, kí ló lé wọn kú o? Kí ló sọ bẹ̀ bí gbá ìwọ̀? Ẹ̀yin tẹ́ bá mọ̀, ẹ bá mi kọ sí comment section. Ẹ bá wá bá mi mú fídíò, ẹ bá mi share káàkiri kó lè kan àpọ̀ bí ọmọ olódò òde àti gbogbo àwọn alẹ́nu lọ́rọ̀. Ṣó yẹ ká gba Old Oyo National Park? Ṣó yẹ ká gbà padà àbí kò yẹ ká gbà padà? Ọlọ́run bless wa ńlẹ̀ Yorùbá. Ọlọ́run kún wa. Ọlọ́run gbà fún wa. Ọlọ́run ṣe wá lógo. Ọlọ́run ṣà wá lẹ́ṣà. Ṣùgbọ́n àwọn ọmọ wèrè kan wọ́n lé wa lóko. Ìlú òyìnbó la wà yìí, ó ń gbóná burúkú lásìkò yìí ni. Téèyàn bá rìn tí ó bá mú ọrìn nínú òòrùn Amẹ́ríkà, ó lè fọ́ èèyàn lójú. Wàá lọ síta báyìí gbogbo adákẹ́ páúpáú, wàá sá wọlé ni. Ó gbọ́dọ̀ sá wá nínú ilé, kò sátẹ́gùn ò ní fẹ́ níta láti wá tan AC. Ó gbọ́dọ̀ sá lọ sínú mọ́tò láti lọ tan AC ní. Tó bá dásìkò tútù náà, aṣọ 15 ni gbogbo ara ló máa rú ẹ́. Táwọn ò bá ṣèlú wọn dáadáa kó jẹ́ kí iná máa wà. Tọ́lọ́run bá darú tó dà sí wọn lágbádá ní Amẹ́ríkà, tó bá dà sí wọn lágbádá ní Nàìjíríà, èèyàn 1,000 lè kú lójúmọ́.
àwọn ṣèlú wọn rí làwa ṣe ń sá wá síbẹ̀ láàṣẹ wo pé kí ló ṣẹlẹ̀ o a gbọ́dọ̀ ṣàdúró síbẹ̀ ni. Yorùbá ń sá kò lórí ilẹ̀ wọn, à ń sá lọ sílùú òyìnbó, à ń sá lọ sílùú onílùú. Fúlàní ń sá kò nínú gbòòlù wọn, wọ́n rìn láti ìlú ibi tí wọ́n lọ, wọ́n sá wá sórí ilẹ̀ wa, wọ́n gbalẹ̀ wa, wọ́n gba Òdòdó national park lọ́wọ́ wa. We need to know the history. Ṣé mo wíre àbí mi ò wíre? Ẹ̀yin tẹ́ ń wò mí, mo kí yín lẹ́ẹ̀kan sí, ẹ kú ìjókòó. Ẹ yẹ ká lọ sí ọ̀dọ̀ àwọn tí àwọn ọmọ wèrè tí wọ́n ń gba àbọ̀dè fún ilẹ̀ Yorùbá. Number 1, first person. Ẹ pé mo mí ṣẹlẹ̀. Adéwuyì lórúkọ wèrè. Adéwuyì Sunday. Adéwuyì tó dẹ̀ mọ̀ pé Yorùbá wuyì lórúkọ mi. Tó mọ̀ pé Yorùbá wuyì ni mo ń jẹ́, wá ń jáde wuyì. Adéwuyì Sunday. Number 2, Àyànwọlé Gbénga. Àyànwọlé onílù mi ó yá o. Àyànwọlé Gbénga. Ó mà ṣe o. Rafiu Abdulmojidi. Ọ̀kadà ló ń gùn ní Ọ̀jọ́ ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni wọ́n ti lọ mú. Wọ́n láwọn náà ń fi ọ̀kadà gbóúnjẹ wọgbó fún wọn. Wọ́n ń fi ọ̀kadà supply wọn ní gbogbo ohun tí wọ́n ń lò. Adélẹ́yẹ Ayọ̀mídé is a university graduate. Ẹ mọ̀ bí wọ́n ṣe mú òun lára àwọn tí wọ́n kó sínú igbó. Fóònù wọn òun tún mú dání. Fóònù yẹn náà wá track. Àsọpútà bá ní ìjọba tó bá tú àwọn Nigeria military sílẹ̀, Nigeria army, wọ́n máa ṣiṣẹ́ o. Iṣẹ́ tẹ̀ ń wò yẹn wọ́n ṣe in conjunction ni o. Nigeria army, àwọn ọmọ ológun orí ilẹ̀ wọ́n wà ńbẹ̀. Nigeria navy, àwọn ọmọ ogun olórí omi wọ́n wà ńbẹ̀. Ẹ máa rí fídíò wo mo fẹ́ express ara mi tọ́nu. Nigeria navy, ọmọ ogun ojú omi nìyẹn. Nigeria air force, àwọn ọmọ ogun ojú òfurufú. DSS, Nigeria police, Àmọ̀tẹ́kùn, JFIT, àwọn vigilantes, local hunters, àwọn tí wọ́n mojú ògún tí wọ́n lè pa obì nírè. Gbogbo wọn ni Tinubu ní kó bọ́ síta. Nífẹ̀ẹ́ mọ̀ wípé Tinubu sọ́mọ̀ few hours tó tó di pé wọ́n release àwọn ọmọ yẹn. Tinubu summon àwọn chief of staffs. Mọ̀ àkọ́bí ọmọ lọ́dọ̀ dẹ ọmọ burú ọ̀kan làbí ọmọ lọ́dọ̀ sledgehammer adákẹ́jà bí èṣù. Iṣẹ́ lọ lábẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo náà kọ́ la máa sọ síta. Kọ́lá bá gbọ́ gan àkàrà náà fi já wà lẹ́nu olójú ọ̀rọ̀ ta lè sọ. Yorùbáwùyí lórúkọ mi. Kí lẹ fẹ́ ṣe? Ẹ fẹ́ sún síwájú? Ó yẹ sún síwájú kiri yín. Ẹ sún mọ́ wájú kiri yín sẹ̀. Ṣé ti like show yìí? Ó yẹ bá mi like show yìí. Ẹ bá mi fi opinion yín sí comment section. Ṣé kí wọ́n dá history padà wá sí school? Ṣé ẹ fẹ́ mọ̀ tó ṣẹlẹ̀ sí Òdòdó national park? A sọ fún yín pé àtọba àti ìjòyè, àtolórí, àtẹlẹ́mù àti àwọn olóṣèlú ni wọ́n wo show Yorùbáwùyí. Wọ́n mọ̀ pé I am the one and only akálólú of Yorùbá land. Akálólú lè mí, wọ́n ní wo show mi. Kí ni wọ́n fẹ́ fi kún? Wọ́n wo show mi. Tẹ́ bá fẹ́ kọ sí comment section. Tẹ́ bá ti wá like ẹ̀, tẹ́ ti kọ comment, tẹ́ ti share. Bá mi share video yìí o. Náà bàbá Tinubu àkànbí ọmọ olódò sledgehammer. Àwọn náà sọ̀rọ̀. Torí àwọn rumors àwọn kan wọ́n ń wò, wọ́n ní àwọn ọmọ tí wọ́n jí gbé wípé kílé tí wọ́n neat
wọ́n láwọn ẹ̀ ti ní ìtìjú má sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní bóyá wọ́n san ransom opinion tèmi mo fẹ́ sọ lórí ẹ̀ ṣé rí àwọn ọmọ tí wọ́n jí gbé no first bàbá Tinubu sọ wípé àwọn tí wọ́n jí àwọn yẹn gbé àwọn ikọ̀ tí wọ́n ń pè ní ansaru ni wọ́n àwọn ansaru ni wọ́n àwọn jihadist yẹn ni wọ́n já àwọn ọmọ yẹn gbé opinion tèmi lélẹ̀ I am not here to support Nigeria government they can lie for Africa but lórí tí à ń wò ìdá tá à ń wò yìí àwọn ọmọ ológun tí wọ́n kó jáde ẹkùn tó kọ́ máa fi fídíò kan wọ̀nyí towards the end of this show àwọn ológun tí wọ́n kó jáde ológun orí omi ológun ẹ máa rí àwọn omi tí wọ́n tọ̀ àwọn bàbá river ẹ máa kọ́ fẹ́ lọ ja ogun ni àwọn ọmọ táwọn èèyàn sọ pé àwọn yẹn neat these are not kidnap victims the usual kidnap victims these are hostages àwọn ọmọ tẹ́ ń wò yìí they were hostages mi mọ̀ bí ṣe fẹ́ put ẹ̀ tẹ́ bá ń wo fíìmù tí àwọn agbésùnmọ̀ tó bá hold àwọn èèyàn hostage àwọn tí wọ́n hold hostage wọn ò ní fẹ́ kí wọ́n kú àṣírí ni mo bẹ́ fún yín yẹn ṣé wọ́n nígbà táwọn DSS náà negotiate pẹ̀lú wọn àtàwọn Nigeria Army Air Force military whatever even logistics bọ́ọ̀ sọ pé wọ́n ti block wọn ò róúnjẹ wọn ò rómi during that time wọn tó máa ní àwọn need anything Nigeria government máa provide ẹ̀ fún wọn because they are on negotiation àwọn náà wọn ò ní fẹ́ káwọn yẹn kú ṣé mo wípé DSS wọ́n create another line tí wọ́n lò tí wọ́n fi track àwọn families wọn ìyá wọn bàbá wọn ọmọ wọn gbogbo àwọn olólùfẹ́ wọn ìyàwó wọn track wọn and àwọn náà lọ bí a ti sọ pé àwọn náà lọ kidnap àwọn family wọn láì tí wọ́n jọ fi ń sọ̀rọ̀ irú graduate tó mú fóònù dání yẹn ṣe pé tiẹ̀ easy àwọn tí wọ́n ń pè wọ́n they were tracked ọ̀tọ́ nípa kó wọn tán wọ́n fi wọ́n pé ẹwà àwọn táwọn kó o ẹ tó rí ìyàwó ẹ̀ tíyàwó ṣe ọkọ òun dákun mọ́jẹ́ wọn pa òun torí wọ́n sọ fún wọn pé tẹ bá pè yàn kan àwọn apá mẹ́fà nínú àwọn tìyín náà ẹ tí wọ́n gbé yẹ tí yẹ bẹ̀bẹ̀ pé wò kúnlẹ̀ abiyamọ wọ́n mú tóun fún ẹ wò kíní kan apá àwọn jábọ́ àwọn ò fẹ́ kí wọ́n pa àwọn ọmọ tiwọn ṣùgbọ́n wọn rántí pé àwọn ọmọ ọlọ́mọ làwọn kó dání fún 50-something days 55 days wọn ò fẹ́ kí wọ́n pa ìyàwó tiwọn wọn mọ̀ pé ìyàwó àwọn kan ní àwọn tíṣà yẹn wọn ò fẹ́ kó pa ìyá àti bàbá wọn wọn mọ̀ pé ìyá àti bàbá àwọn kan làwọn tíṣà táwọn kó wọn ò mọ̀ now for those of you saying bóyá wọn san ransom ẹ bá mi gbọ́rọ̀ lẹ́nu tíṣà yìí ẹ wò. Take more. Oh, yeah. All right. You're welcome. Thank you, Josie. All right. So take care. Okay. This fine is okay. Your husband is fine. Okay. Everybody is fine. Huh? Don't worry. Eh? I will know. We're sorry. Don't worry. No, don't worry. Don't worry. You're back. Okay. We'll take care of the car. Don't worry. We'll get your car now. We'll get your car. We'll take care now. ẹ tún ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí. You're back. Okay. We'll take care of the car. Don't worry. We'll get your car now. We'll get your car. ẹ ti gbọ́ We'll take care now. kí ló sọ ẹ̀gbọ́n tó sọ dáadáa you will know this woman is traumatized ó ní ká àwọn dà where is my car ní situation tó wà yẹn ló ń bèrè car I am not saying pé ó ti run mad o mi sọ pé orí ẹ̀ ti yí o ara nǹkan tí wọ́n ń pè ní trauma lè rọra rí wẹ́rẹ́ yẹn tó lè má kúrò lára ìyá yẹn mọ́ láéláé wọ́n ti pa ìmọ̀ye ìyá nítorí ohun tó ra ṣe ìyá ẹ̀ wọ́n ti lé àìmọye ìyá lóko pa
wọ́n ti pè wọ́n lóṣù, wọ́n ti pè wọ́n lájẹ́, wọ́n ti pè wọ́n ní tí wọn ò jẹ́. Àwọn ìyá yìí, many people ló ti go through many things lọ́jọ́ àárọ̀ ẹ̀, lọ́jọ́ ọ̀sán ẹ̀. Tó bá dọjọ́ alẹ́ kíní kan lè ṣẹlẹ̀ tó máa trigger trauma yẹn. Wọ́n wá sọ pé ìyá ń kà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ìyá lóko pa. Ẹ wo situation tó wà, ẹ wo ibi tó wà, ẹ wo ohun tó ń béèrè. Ṣé tó béèrè ṣó normal? Bóyá ká yẹn lórí last kí wọ́n tó jí gbé. Ká yẹn ló wá ring nínú memory yẹn sìn. Ó lè fẹ́ béèrè oúnjẹ kó máa béèrè ká yẹn. Ṣé àwọn tẹ́ ń wò yẹn tí wọ́n ń jẹ bisikíìtì ṣọmọ yẹn? Wọ́n kàn ń jẹ bisikíìtì ni. Ọmọ ìyá mi, tára wọn bá balẹ̀ tán, èmi à máa sáájú látọjú oorun. Nílẹ̀ Yorùbá, gbogbo nǹkan ló yẹ kán ṣe fún wọn. Kán ṣá wọn ní gbẹ́rẹ́, kán ṣe everything fún wọn. Ṣùgbọ́n I don't know bóyá ẹlẹ́sìn ni wọ́n. But still náà, wọ́n sì ní àwọn tó máa bá wọn sọ̀rọ̀. Therapist. Àwọn èèyàn sọ wípé plan work ni wọ́n kàn lọ kó wọn pamọ́ síbì kan. Mi ní Nigeria government tí wọ́n ń pa ẹ o. Mi ò dẹ̀ ní wọn mọ̀ ń pa ẹ o. Mi ò ní APC mọ̀ ń pa ẹ o. Mi ò ní PDP mọ̀ ń pa ẹ o. Mi ò ní wọn mọ̀ ń pa ẹ o. Ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n mọ̀ ń pa ẹ, mo fi Elédùmarè bẹ̀ yín, ẹ má fà wá tálíkà ṣòṣèlú. Torí ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ, ọ̀rọ̀ tó ń rùn ni. Ó lóun ti ṣe ìjọba ní 7 years àti 2 months ní Ọ̀yọ́. Ó ní irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. Ìjọ́ tóun di kílẹ̀ pé òun fẹ́ run fún president, ìjọ́ kejì ló ṣẹlẹ̀. Dr. Aborode tí wọ́n pa, ṣọ́yọ̀ kó ló ti ṣẹlẹ̀. Alájà onílé epo tí wọ́n pa, ṣé Ọ̀yọ́ kó ló ti ṣẹlẹ̀? Ibo náà ti mú Sálú gangan. Ẹ má fẹ̀mí wa play politics. Kẹ́ lè bá a ní ààbò rẹ̀, kẹ́ lè bá a sọ kalẹ̀ dáadáa. Not post ẹ̀wà yẹn o, lọ́jọ́ ayé yín, lọ́jọ́ alẹ́ yín. Kẹ́ lè bá a sọ kalẹ̀, kẹ́ lè bá a ṣíra láyọ̀. Ẹ má fẹ̀mí wa play politics. Fọlọ́run bàbá yín. So to continue, àwọn ọmọ tí wọ́n hold hostage, wọn ò ní fìyà jẹ wọ́n mọ̀ jù. Even though wọ́n ní àwọn ọkùnrin wọ́n dè wọ́n mọ́lẹ̀ ni. Àwọn teachers tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́, wọ́n rẹ̀ blindfold wọn, wọ́n dè ojú wọn. Yorùbá wo yìí lórúkọ mi. Ẹ wo tó yẹ kó máa fún wa ní owó. We supposed to dey get money yàfùnyàfùn. Tá bá máa rí owó oríṣiríṣi. Apart pé resources náà pé wà níbẹ̀. This is a side of attraction. Ibi tó yẹ kó owó gidi ti máa wọlé sílẹ̀ Yorùbá. Mo mọ̀ pé many places nílẹ̀ Yorùbá ló máa ní nítorí báyìí. Bí Ọ̀yọ́ yìí. But yet, wọ́n dáwọ́ bò ni. Onígbá ló ń pe gbá ẹ lè kú fọ́. Kọ́ máa dámọ̀ tó fi kó dọ̀tí o. Ẹ jẹ́ ká bára wá sòtítọ́. Onígbá ilẹ̀ Yorùbá ló ń pe gbá ẹ lè kú fọ́. National Park yìí tó pẹ́ yìí fẹ́ ja olè. Tẹ ṣe dáwọ́ bò ó. Tó wá di pé àwọn ọmọ kàwọ́ gan ni wọ́n wá lọ sọlẹ̀ síbẹ̀. Wọ́n ní láàrin ibẹ̀ náà ń gbéra wọn káàkiri. Ẹlòmíì ò tí ì rí ta for the past 20 years tó ti wà níbẹ̀. Bí pé èèyàn wà nínú Lagos State ni. Fọlọ́rata ọ̀nà tí wọ́n bẹ̀. Before you know it, wọ́n create owó tí wọ́n tó máa ná nínú ẹ̀. Another country nìyẹn entirely. Tó pé wọ́n bìyà wọ́n bí kí wọ́n bìyà tẹ́ fẹ́ ṣe. Àwọn ọmọ kàwọ́ gan ni wọ́n wà níbẹ̀. Ogún bí àwọn ọmọ tí yín náà bá náà ṣe fẹ́ gbà lọ́jọ́ iwájú. Ẹ tà wá, ẹ ń tà wá.
ẹ fi wá ṣòṣèlú, ẹ ń rẹwà jẹ à ń pariwo, ẹ ń rẹwà tà ẹni kò sí nǹkan tó kàn yín, ẹ ti wá ń rẹwà dànù báyìí. Àbẹ́ ti máa rẹwà dànù, ẹ ti ń rẹwà dànù. A máa dúpẹ́ lọ́wọ́ Àkànbí ọmọ olódò. Àtòrí kan ṣe kan lọ́ba Ọlọ́run, àtòrí kan ṣe kan lọ́ba Ọlọ́run, àtòrí kan ṣe kan lọ́ba Ọlọ́run. Tinubu àbí Tinubu náà kọ́ ẹni táyé fi ń padé gún àti ń sọ pádé ògùn mọ́ nísìn. Ìgbà mélòó náà fi ń yí òun padà? Tinubu táyé ń bú lánàá ó là á yìn lẹ́nu. Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ẹ̀yin gómìnà wa tó kù ẹ̀yà ronúpìwàdà. Bóyá Yorùbá gbà, bóyá ti ẹ̀kọ́ Yorùbá, we are nice people. Tinubu táyé everybody ti wọ́n lé ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì kúkú náà ti mú wa nídìí. Tinubu ilẹ̀ everybody ń pèsè nísìn. Kí ló dé? Ilẹ̀ ò tí ì ṣú. Ẹ yí padà o. Ẹ jẹ́ ká wo bó ṣe ń lọ. Ẹ ti rí. Ẹ máa bá mi wò ó. Ìgbà tí wọ́n gbéra nìyẹn o. Tí wọ́n ń lọ. Kódà ẹ máa rí ìrànwọ́ máa kùjọ fún yín lórí ṣòyí. Mo pé léyò tí ẹ̀ táìsì yín o, ẹ̀ táìsì tí mo fẹ́ kó ẹ̀ táìsì yẹn sì máa rí pé ọmọ Yorùbá ló ní gbogbo ohun tó pọ̀ tó báyìí. Ó dọ̀yọ́ national park ilẹ̀ ń wò yẹn. Ó yá wọ́n ti ń gbéra ajá one. Káì ó kún ṣọ́ṣọ́. Àwọn pípò yìí try o. Wọ́n gbìyànjú àbí wọn ò gbìyànjú? Wọ́n gbójú pé ẹsẹ̀ pèlè. Ẹni tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi sójà ni. Ara àwọn sójà tó fara kó EID àbí kí ló máa ń pè bọ́ǹbù yẹn, Lieutenant Isaac Oni. Ara àwọn tó kú nìyẹn. May his soul rest in peace. Ìjọ tí wọ́n ń sin gangan làwọn ọmọ yẹn dé. Ẹ̀rọ Ọlọ́run ó mà ṣe. Ìjọ tí wọ́n ń sin òkú ẹ̀ gangan ní July 10, 2026 tí wọ́n ń sin òkú Lieutenant Isaac ni wọ́n rescue àwọn ọmọ yẹn. Lieutenant Isaac, rest in power. You don't die in vain. Ikú ẹ̀ kò lọ in vain. Àwọn ọmọ yẹn ti dé. Tó kù bá ń wẹ̀yìn, I know you will be happy seeing them. Tí àwọn yẹn bá ti ń dúpẹ́ pé kán káwọn ọmọ àwọn dé. Kí ni àwọn family sójà yìí máa ṣe? People are saying bí wọ́n san ransom. Àwọn kan ní bí wọ́n release àwọn olórí wọn. Ló jẹ́ kí wọ́n fi wọ́n sílẹ̀. Tọ́. Nigeria government ìṣòro gbẹ̀rí jẹ́. Ṣùgbọ́n pẹ̀lú àwọn fídíò tẹ́ máa wò nísìn, ẹ máa bá mi wò. Ìpè ṣé wọ́n lè kó àdúrà àwọn èèyàn yìí jáde. In the name of pé wọ́n fẹ́ lọ negotiate pẹ̀lú wọn pé tọ̀ àti fún lórí yín tẹ́ni ká fi sílẹ̀ o àti fi sí àbí wọ́n lọ negotiate pé bọ́wọ̀ yìí ṣe jẹ́ yìí o owó ní ẹ gbà. So possible ṣá. Ẹ máa bá mi wo fídíò yẹn. Ṣé ẹ rí kí n tó play fídíò yẹn fún yín? Ẹ fẹ́ súnmọ́ wájú. Kí ló dé fẹ́ súnmọ́ sókè? Ẹ ti bá mi like show yìí. Ẹ ti tẹ thumb up lórí ẹ̀. Ẹ ti share. Ṣé ẹ ti fò opinion yín sí comment section. Mo máa ń ka comment, mo sọ fún yín pé má máa kọ comment tó pọ̀. Ẹ̀yin akọ́lé ẹyọ kọ̀ọ̀kan. Ẹ má ṣàlàyé. Ẹ lè kọ comment 200. Kò sẹ́ni tó máa mú yín sí. Èèyàn kọ̀ọ̀kan lè kọ comment 1000. Ẹ ti ṣí ètò yìí. Ẹ jẹ́ ká wò. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yìí o. Ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yìí o. Ogun máa jà o. Ṣó yẹ ká máa lọ sọ́mọ ọ̀dọ̀ káàkiri? Ṣó yẹ ká máa fòró, ká máa fìtínà, ká máa dààmú kiri? Ilẹ̀ Yorùbá
ẹ wo gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá gbà tí wọ́n ń lọ ní tí wọ́n kọ́ ara wọn pé ó yá ojú ogun yá ẹni lè jà kó ká lọ olèrè lábíjé ẹni lè jà kó tó ẹni lè jà kó ká lọ ọmọ àlè mi kí wọ́n ti orúkọ yẹn ẹni lè jà kó ká lọ bí ọmọ àlè lábíjé náà I don't even remember ẹ bá remember ẹ bá mi kọ́ sí comment section ọmọ àlè lábíjé ni máa ń dárúkọ lójoojúmọ́ no imagine ẹ wo bí lè ṣe tẹ́rẹ̀ẹ́rẹ́ kí la lè fi lẹ̀ yìí ṣe nílẹ̀ Yorùbá ẹ bá mi máa kọ́ sí comment section kí ni àwọn kan ta lè fi lẹ̀ yìí ṣe bí ṣe ń wo kíní ó dẹ̀ bí kẹ́gbọ́dì máa bọ̀ lé ní ká wá ṣiṣẹ́ oko ebi ò lè pa wọ́n ta bá dá dúró ìyà ò lè jẹ́ wá àlè rí fìtínà ẹ wo bó ṣe bí lè ṣe tẹ́lọ rẹ̀rẹ̀rẹ̀ bí Ọlọ́run ẹ wo mi ẹ wo side attractions many people are travelling abroad láti lọ wo àwọn attraction oríṣiríṣi ẹ wo àwọn attraction wa bó ṣe rí ayé mà níkà o làwọn kan wọ́n á jókòó tì ní wọ́n ń pa àwọn èèyàn bẹ̀ àwọn tó pé àwọn bàbá wa àtàwọn bàbá wọn òjò tán àwọn máa fìtọ̀ wẹ́rí wọ́n wá sọ gbódìgbà ìwọ̀ fún wa bàbá Tinubu do something no igbó you must do something lórí igbó yìí you must do something lórí igbó yìí unforgettable positive something ní kí n pé kẹ̀kẹ́ negative o positive something pé ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yín láyé ojúgbà tí wọ́n lé wọn kúrò tó lé àwọn Ọ̀yọ́ táwọn Ọ̀yọ́ sá fún wọn ojúgbà yẹn ti kọjá ojú ti là nísìn ilẹ̀ Yorùbá should be one of the most ibi táwọn máa fisiti mi gbọ́ English one of the most beautiful ọlọ́run ti dá wa pa beautiful náà bí mo bí ṣe fẹ́ sọ bí táwọn tó bá ti ní owó tó wọ́n máa pọ̀ ilẹ̀ Yorùbá ó láti jẹ́ bí pé wọ́n máa bẹ̀bẹ̀ láti wá wọ́n máa gba físà láti wá imagine just Old Ọ̀yọ́ park nìkan lélẹ́yìí o ṣé bó ṣe wà nínú Old Ọ̀yọ́ park ní sin ibo nílùú tí yín ṣé wẹ̀ ò sí nílùú yín tí ó bá tiẹ̀ láàjì tó báyìí ṣé wẹ̀ ò sí nílùú yín wọ́n wá ká wọn síbẹ̀ àwọn náà ń ṣe ọlọ́kadà àwọn Fúlàní tó ń ọlọ́kadà ni wọ́n àwọn náà ń gbóúnjẹ lọ fún wọn nínú igbó wọ́n ti ní báyẹn ṣe àwọn náà máa ṣe ṣùmẹ́kà náà máa ṣe gbá Tinubu you must do something oníkálukú ìwàlá yẹn ti pọ̀ jù ogun kúkú ló mú bí tá wà yìí wà tọ́ èsì tán fáànù gbogbo ẹ̀ kò sí a máa gbóná hehehe ní a máa gbóná ní bísàlẹ̀ jọlọ́fù ráìsì tó bá lásìkò tútù náà ó máa tútù kú ní aṣọ mẹ́jọ aṣọ mẹ́ẹ̀ẹ́dógún àsìkò òun ojú fẹ́ fọ́ dànù bẹ̀tí wọ́n tún lù wọ́n ṣe iná wà tábọ́lẹ́kà bá jẹ́ pé Nàìjíríà ní tí ò ti síná wo ìyọ̀ 1000 lè kú lójúmọ́ tó owó àpàwọn èèyàn dànù ní ìta òní ṣe dúró ṣe máa sáwádùn lé wọ́n tọ́ èsì a ní gbogbo ilé ìyá dẹ̀ ń jẹ wá àsáò náà àsáò kí ló fàyà kí ló jẹ́ kí ìyá fi máa fi jẹ ọtí tó máa sá káàkiri alọ́nṣe ọmọ ọ̀dọ̀ káàkiri with all these resources come on àwọn tẹ́ ẹ mú yẹn má fi wọ́n lẹ̀ o bóyá kẹ́ ṣe bí China bá ti máa jí ni gbé wọ́n máa pa wọ́n tìran ni àbí tẹbí tara ni wọ́n máa pa wọ́n tẹbí tara ni bọ́bí mẹ́ẹ̀ẹ́dógún bọ́bí mẹ́rìndínlógún kò sọ ma ní ẹ̀jẹ̀ yìí bàbá wọn ló máa wà lára wọn irú orí ibú wo lélẹ́yìí ó ga o ẹ dákun kí ló lè ṣe Old Ọ̀yọ́ park yìí kí ni a lè fi ṣe ilẹ̀ Yorùbá náà please ẹ bá wa kọ̀ǹkọ́tà lè fi ṣe Tinubu please bring back history ẹ mú history padà wá sí ilẹ̀ Yorùbá sí àwọn schools wa. We want to know how come Old Ọ̀yọ́ National Park was abandoned. How come tí Old Ọ̀yọ́ National Park tó wá di ilé àjòjì kí ló dé báwo ni wọ́n ṣe ṣe tí Adéwuyì Sunday Àyànwọlé Gbénga Abdulmojid Abdulrafiu àbí kí ló kọ tiẹ̀ àti kí lórúkọ kẹrin wọn tó fi wá pàdé àpòpọ̀ máa ọmọ kàwọn gan ni ṣé máa ní kò síṣẹ́ ni tí ò bá ṣiṣẹ́ àwọn ìkọ̀kọ́ náà wà nínú ìlú pé kò síṣẹ́
ebi ń pa àwọn èèyàn lóòótọ́ gba òní Yorùbá dì báyìí Yorùbá Àwùyí Yorùbá Àwùyí ni mo ń jẹ́ ẹni tí àwọn oṣù yìí wọ́n gbé láti bá wa láìpẹ́ bá wa tẹ tán pọ̀ lórí ẹ subscribe to YouTube channel Yorùbá Àwùyí ẹ tẹ notification bell yín sí all anytime tí ma ti ń drop show either live show short videos or whatever ẹ máa rí and again fídíò tẹ bá ń comment lórí ẹ bóyá tí ma ṣe fídíò tẹ bá comment lórí fídíò mi tẹ like ẹ engagement yín ó máa improve má ti ju fídíò lẹ̀ wọ́n máa gbé wá fún máa fún yín notification Yorùbá Àwùyí Yorùbá Àwùyí ni mo ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land adáwọn ọlẹ Yorùbá ọmọ tó jẹ ọmọ lọ́yọ̀ lóye tí òpin méjì abẹ ní ọmọ tí ò ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tiwa ó máa déwájú federal government tó máa sáìn ẹ ó máa déwájú Elédùmarè èèyàn kí n rọlọ́ọ̀ lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes tó wá padà wá sáyé kó wá di Mètúsẹ́là. See you on my next show. Thank you. I love you and bye for now. Stay blessed o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ọlọ́run Elédùmarè á gbà wá nínú ogun burúkú tó ń jalè Yorùbá ẹ̀. Ogun ká ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ. Sáà bàbá wa ló ṣiṣẹ́ Odò Ọ̀yọ́ National Park. Sáà bàbá wa ń ṣiṣẹ́ Odò Ọ̀yọ́ National Park. Bó ni olórí burúkú Madam Fídíò wà. Bó làwọn bàbá ti yín wà. Àwọn bàbá tiwa náà dààmú. Náà ṣiṣẹ́ Odò Ọ̀yọ́ National Park. Àwọn ọlọ́mọ sọgbódilé sọgbẹ́dìgbòro àwọn ọlọ́mọ asàkìtàn dọjà àwọn ni wọ́n náà expand kìíní tó fẹ́ jú ẹ̀dẹ̀ wá dé ẹ̀ wá sọ di igbó àìwọ̀. I am very sure pé Odò Ọ̀yọ́ National Park nìkan kọ́ ló máa rí báyìí many places máa wà ní Yorùbá tó máa better Odò Ọ̀yọ́ National Park ó lè má tóbi tó wọ́n ti kọ́ lẹ́yìn téyín bá ṣe méjì kó ṣàti ṣe jẹ́ àgbàdo ẹ lé wa kúrò lórí ilẹ̀ wa. Ẹjọ́ yín kọ́ àwọn olórí tán ti lọ nu Àkànbí ọmọ olódòdẹ ẹjọ́ èèyàn mi ṣé kó continue ṣé kí Tinubu continue èèyàn ò lè dájú èèyàn Ọlọ́run ló mẹjọ dá. Tinubu àná tẹ́lifọ̀dì yìí ṣe pè fún ọ̀nà tó padà ń ṣàdúrà fún yìí o ìtàyè fi sọpádé gún náà láti sọpádé ògún mọ́ báyìí o ó yẹ pàdé ọ̀hún ò ní gún mọ́ o. I love you guys and bye for now. Ó dàbọ̀ ẹ ṣé gan. Mo ti fẹ́ máa kọrin lọ. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ show mi nìyẹn. Ó dàbọ̀.